Hello, everyone. Welcome to Tony Talks. Good morning, good afternoon, good evening, wherever you are watching me from. Thank you for tuning in. We appreciate you. Thank you for your comments, the button, so that you don't miss out on our videos. Yes, let's dive into this. Today's video is going to be, let's watch it right now. Thank you. I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Copy wọlé kí ọtún bá ń ba mú ibẹ̀ èrò Amori ta ló pa Mohbad alùfọ́ lójú ló pa Mohbad ṣó ti yé yín àwa la máa ń gbéṣu lọ fún wọn so ọ̀rẹ́ mi àbí ó tán ni àwa ọ̀rẹ́ bí ọ̀rẹ́ mi lélẹ̀ àwa la máa ń gbéṣu lọ fún wọn a máa gbéṣu lọ fún gbogbo wọn ọ̀rẹ́ mi Ọlọ́run a máa gbéṣu lọ fún a máa gbé ata náà wọ́n máa sọ fún wa pé tó má dọ̀la sọ fún ya ọní mi ìfẹ́ dórúkọ wọn tí wàá dárúkọ máa mú pé mo nídìí iṣu mo nídìí ata tòmátòsì tàtàṣé ṣó wọn máa ń jẹ báwà àbá wọn bá wọn máa ní kí n di gbogbo ẹ̀ ká lọ gbé fún wọn a máa lọ gbé fún wọn so àti ilé wọn èmi wàá mọ bí àyàn kúnlé àyàn wálé bí wọn máa mọ̀ mí gbà yẹn because ìgbà tí mo sọ yìí wọ 1990 something ni o 1986 no 1994 95 gbogbo àtọ́ fi wà lágàn yẹn 1995 1990 wọ́n sì wà lágàn gbogbo yẹn lórí gbà èmi máa ń kiri so he was cook himself ọ̀rọ̀ àwa máa ń gbóúnjẹ lọ fún wọn ni wọn kì í wọn kọ́nà máa ń sè wọ́n ní cook wọn ní gbogbo ẹ̀ ìyá kí lórúkọ ṣé ìyá àwẹ̀lẹ̀ ìyá yẹn ìyá cook wọn báyìí ṣé ìyá àwẹ̀lẹ̀ àbí ìyá kíní kan ìyá yẹn ló máa ń bá a lẹ́nu géètì mo ṣe báwo ni mo ṣe pa bàbá nítorí mi ò mọ̀ ìbá ilẹ̀ bèrè so ìyá yẹn ló máa ń wá so ṣé wàá rí gbogbo ìgbà yẹn lọ́lọ́run ti jí owó mọ́ wọn lọ́wọ́ wọ́n dẹ̀ ní kankan wọ́n wà ṣé ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀kọ́ síbi ṣé discipline náà ni wọ́n ní discipline gan-an tẹ́ bá ṣí gẹ̀ẹ́tì wọn lẹ̀ jù wọ́n máa kanra tí o bá ṣí gẹ̀ẹ́tì rẹ̀ tó bá ṣá ẹ nígbà tí yẹn oyin máa kọ́ ẹ ṣé mo yìí oyin olóyìí o gbọ́dọ̀ ṣí gẹ̀ẹ́tì yẹn lẹ̀ jù o gbọ́dọ̀ ṣí o wá gbá ẹ ní etí so àwa ń gbà yàwá máa ń gbọ̀n yẹnyẹnyẹn ẹ mọ̀ pé àwa àmọ́ àdàpátá jíjẹ́ la wá so omi wàá mọ̀ kan tí oníkanṣu makeup sọ̀rọ̀ wà láì mi mọ̀ kan tí àyàn gálúwá rí o èmi yìí mo lè sọ nípa àwọn gbà tán wà lágọ̀ ìwà mọ̀gà tó ti lọ jẹ̀bú omi ò mọ̀ pa ọmọ ẹgbẹ́ àgọ́ yẹn mú mọ̀ dáadáa so àyàn gálú àbí kílẹ̀ wá pé ayé tẹ wá bẹ̀rẹ̀ sí jà káàkiri ńsìn is a star he need to protect himself yes láti ìgbà yẹn náà ti máa ń protect ara wọn àwọn èèyàn tó wà ní street wọn yẹn tálájí bá ti ń bọ̀ báyìí àwa dẹ̀ ti mọ̀ àwa 5 la máa ń gbé ọjà lọ fún wọn aago 5 a máa ti dúró pa aago 5 náà wọ́n máa gbé èmi Jùmọ̀kẹ́ sign up gbogbo ara máa dó sẹ́nu náà a fẹ́ gbé ọjà fún wọn so ti yé yín a fẹ́ gbọ́jà fún wọn tó bá ń bọ̀ báyìí gbogbo kéré máa pa ládùúgbò yẹn gbogbo wọn yọ lójà máa kọ́ yes ma yes sir kíní kan wo mi rọ̀jọ́ mo ń rọ̀jọ́ ẹ̀ sábọ̀ wàhálà mo jọ ẹ̀ sábọ̀ gidi mo jọ gidi kílẹ̀ pé àní mo jọ yẹn kan mo jọ ẹ̀ sábọ̀ yẹn kan mo jọ so gbogbo wọn ìyá yẹn gbọ́ wọn ìyá Sele kan wà ládùúgbò yẹn wólìdà bàbá Sele yẹn wà ládùúgbò yẹn bàbá yẹn sì mi mọ̀ bí ó sì wà ń bẹ̀ mọ̀ Sele yẹn wà ládùúgbò yẹn gbà yẹn ti wà gbórúkọ bàbá yẹn ó wà ládùúgbò tán kọ́lé sí gbà yẹn mímọ̀ bí bàbá yẹn á ti pẹ́ gbogbo ẹran tí ìgbà tí 90 something tí kíní já plane já sí àgọ́ Alhaji ṣì wà lágọ̀ gbogbo yẹn tí plane já sí Kana tó wà lágọ̀ Alhaji ṣì wà lágọ̀ ó ṣì wà lágọ̀ gbogbo yẹn kẹ́lẹ̀ mọ̀ káwa yìí náà mọ̀ wọ́n díẹ̀ Amori ṣé ó dáa ó dàbẹ́ sábà àlà he used to organize asalatu in his Adébọ̀wálé Bùkọ́lá ṣe ti rí pé àwọn tó mọ̀ Alhaji wà mí báyìí ẹ̀pọ̀ àwọn ti wà àwọn ṣáìdù friend wà nìyẹn ṣe ti rí wọn so orí church kan wà rẹ̀ bàbá Sele yẹn ṣó ti yé yín ṣe rí orí a ní àwọn tàwa tá a mọ̀ wọ́n but láti ilẹ̀ wọn náà ti ní that ṣé mo singlet white yìí ni ìwọ̀n bóyá wọ̀ mọ́ sí tábà lọ tajà fún wọn tábà jàjàrí wọn ní àmàmà wò wọn níbi òkè bí omi ẹ mọ̀ pé níbi ọkọ̀lé wọn yẹn omi kan máa ń ṣe sókè níbi ilé wọn báyìí omi yẹn ṣe mọ̀ pàwọ́ àsàlátù Ọlọ́run
ṣe mọ̀ pé àwa ọmọ tó yẹ pé kí n máa fẹ́ lọ yọjú omi wọn omi ilé wọn yẹn làwa fẹ́ lọ yọjú wò tá a bá gbọ́jà lọ I stay at Agotu ṣẹ́tìgì àmọ́ bọ́ọ̀mù ni o ní Ìkẹjà kátó no bọ́ọ̀mù ti Ìkẹjà kátó nẹ́ẹ̀tì yẹn mú mọ̀ yẹn ọ̀ kọ́lọ́ bá Fọ̀rúkẹ́ kọ́sì mi kọ̀ọ̀hún náà má kú sínú ti Ìkẹjà kátó nẹ́ẹ̀tì yẹn eléyìí plane ó já sí àgọ́ nísàlẹ̀ pẹ̀rún pátápátá èwo nínú yín ló múra báyìí fún Queen ìmọ̀ ṣe bẹ́ẹ̀ èwo nínú yín ló múra fún Queen Amori báyìí ṣé kò dáa ni ṣé ẹ rántí ìgbà tí bọ́ǹbù tí plane já ìgbà tí plane já ní kínní àgọ́ ló já plane já sí ibi canal lágọ̀ọ́ níbi ẹ̀yìn ilé Alhaji ẹ̀bẹ̀ lọ ìgbà tí ọmọ ṣẹ́gi lára ọmọ tí alọ́ta ọmọ ẹlẹ́ja dídín ní street Alhaji gọgọgọgọgọgọ Alhaji àwọn náà mọ nǹkan tá Alhaji bá wo ṣó yẹn máa mọ nǹkan tí mo sọ street Alhaji gọgọgọgọgọ ọmọ ẹlẹ́ja dídín Àníkẹ́ bí kinní ṣe gbé mi ní ọ̀ọ́nì kò ṣọ̀nì kí ni ejò tó máa ń gbèyàn mi yẹn èrè pé gba Àníkẹ́ èrè ló gbá Àníkẹ́ mi ní street Alhaji gọgọgọgọ agbógbó wa lájọ lọ tajà ńjọ yẹn Àníkẹ́ bá rìn lọ síbi gbólóhùn fẹ́ lọ tọ̀ béèrè ṣe gbá Àníkẹ́ mi nìyẹn mo rántí plane yẹn fẹ́ lọ ra atarodo ní àgọ́ ẹ rántí ẹ kúlé o beautiful ewa blogs ìyá mi ìyá sàn ká like that they call it wà láì àwọn tó mọ Alhaji wà ń bíbà anaconda yes òun ló gbé Àníkẹ́ mi ní street Alhaji gọgọgọgọgọgọ dédé òun ló gbé Àníkẹ́ mi ní 90 gbogbo àyà ṣìgè 90 kíni wo ṣe 90 kíni wọn gbà Àníkẹ́ kún gbà yẹn gbogbo wa lájọ lọ tajà ń gbà yẹn Àníkẹ́ kíni l'Àníkẹ́ ń tà kíni ojú mi ló ṣe kí ló ṣe yìí èrè ní snake kẹ ṣé mo pé lẹ́yìn tẹ́ bá máa rí ilé Alhaji ìrà ló wà lẹ́yìn wọn ló wà ní street tẹ́ bá kọjá musbau ń fẹ́ dárúkọ àdúgbò wọn torí kò sí kan tó kọ mi bọ̀ ẹ̀yin tẹ́ bá ń gẹ̀tẹ̀ tẹ́ bá mi ìfẹ́ dárúkọ àdúgbò wọn níbí báyìí ṣó ti yé yín so ìrà ló wà lẹ́yìn gbogbo alọ́tajà ńjọ́ yẹn lọ́sàn-án ńjọ́ yẹn Àníkẹ́ bá lóun fẹ́ lọ yàgbẹ́ béèrè ṣe gbé Àníkẹ́ mi nìyẹn you don't think Àníkẹ́ was kidnapped irọ́ wọ́n gbé mi gbogbo wọn bá ẹjọ́ yẹn gan lẹ́nu ẹ̀ ó fẹ́ lọ tọ̀ nínú rà ṣebí mi náà wà ṣebí mi ń tajà ṣebí àwọn náà kí gbogbo alájọ kiri lọ́jọ́ yẹn náà ìgbà yẹn a máa ń kiri ní gúrùpù ni ṣe rí ọjà Century àgọ́ Century tán dálẹ̀ lé àwa ta kọ́kọ́ dálẹ̀ lélẹ̀ tọwọ́ àgọ́ Century tó wà dọjà ńlá yìí àwọn ọmọdé ìgbà yẹn ta máa ń sọ síbẹ̀ àwa máa ẹni aláta ní tòmátòsì alájà rodo gbogbo wa a máa tọ̀ síbẹ̀ níbi ẹgbẹ́ police station ẹmọ̀kẹ́ tẹ́bá ẹni tó bá jẹ́ gbogbo ṣe wọ̀n pé ní ìsìn tó ti extend síwájú níbi Century yẹn gangan tẹ́wọ̀n police station kan wà níbi Century yẹn gbà yẹn níwájú Century yẹn ìyànà tó wà níwájú Century yẹn bẹ̀ la máa ń lọ ṣọ́ọ̀ṣì tá máa dúró síbẹ̀ àwọn ọmọdé ìgbà yẹn leléyìí tá a dọ́jà yẹn lẹ̀ àwa tá máa ń sọ̀ síbẹ̀ tọ́wọ̀n yẹn máa wá rajà gbà tó yá lọ́wọ́n àgbàlagbà náà wá a máa gbá tùpà wá ayé kàṣà wọn gbé tébù wá àwa dẹ̀rẹ̀ àwa la níbẹ̀ nígbà yẹn ṣe ti rí sí pé ọmọdé ìgbà yẹn leléyìí history pọ̀ láti sọ so àwọn tó wá àyàn kúnlé bí a kì í bẹ sọ láti ilẹ̀ Alhaji sí ní tó bá ń bọ̀ bá lè máa kọrin ní kíní kan ní ẹnìkan máa fi àwọn obìnrin wọn kọrin láti ilẹ̀ máa fi àwọn obìnrin wọn kọrin ṣó ti yé yín so eléyìí tí ẹ wá ń gbàgbà bí ẹni gba ọtí ilé mi wá mọ̀ àyàn kúnlé láwọ̀ ẹ̀kọ́ fomi lò. The time I'm always afraid of her because I was told when rainbow come out anyway it's like Ọlọ́run there are enough OPPC Ọlọ́run má jẹ́ kí n change o ní àgọ́ṣùwàdé ní Amori which filter is this ayamatanga filter ayamatanga ṣe ti gí bẹ́ẹ̀ yẹn so now ẹ jẹ́ ká wá lọ sí orí Àyànkúnlé ṣe rí Àyànkúnlé jẹ́ nǹkan tó jẹ́ pé ó ti ṣe mistake méjì
ẹ̀yin èèyàn ẹ kọ bí ara sí mistake yẹn. Ó ní nígbà tí àwọn lọ sí Amẹ́ríkà táwọn lọ play mi máa ń láìkẹ́ èèyàn gbọ́kàn tí ẹni tó ń sọ̀rọ̀ gangan sọ ẹ má lọ wá òfèrèfèrè tó sì yé ta ló pa Ọbásanjọ́ àlùfọ́jú which type of filter is this? I am a tanga filter. I am a tanga. Ó ní nígbà tóun lọ sí Amẹ́ríkà ní 90 something yẹn tí ó ti yé ẹ mọ̀ wọn náà ṣe interview wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ níbẹ̀ wọ́n nígbà tí àwọn ní ọ̀sà ẹni tó kó yín lọ ó sọ fún pé mo fẹ́ lọ gba treatment ẹ bá mi pé taxi àwọn wá pé onítaxi wá ń gbé àwọn lọ Alhaji wá pàdé onítaxi wọ́n dá onítaxi padà this all look like India snake eyes Ọlọ́run aláàlífọ́jú ẹ̀yin èèyàn ẹ wá mọ orí fítà yìí lẹ́tìkẹ̀ wá láì gidi gan ẹ̀yin èèyàn ẹ gẹ́tì bẹ̀ yẹn wọ́n ní pé Alhaji wá dá àwọn padà ó ní pé báwo ni ẹni tó kó yín lọ ṣe mọ̀ pé ó ní ọ̀sà àti pé ẹni tó kó yín lọ kọ́ ló máa sọ fún pé mo ní ọ̀sà kò sí bó ṣe lè dájúdájú tó òun ló máa pe èèyàn tó máa gbé ẹ lọ sí hospital ó wá ní ìwọ tí wọ́n mú lọ sí ìlú òyìnbó ló pe onítaxi wá ń gbé ẹ lọ wọ́n wá pàdé ẹ wọ́n níbo lẹ ń lọ ló fẹ́ lọ gba treatment wọ́n ní kó padà tó bá jẹ́ pé ìwọ kọ́kọ́ pè wọ́n pé Alhaji ọ̀sà yìí ṣe mí àbó òǹdínú mú òun ló máa pe taxi fún ẹ tí ò bá jẹ́ kó fẹ́ sá lọ fítà yìí is a lie ó yá Dangote ọ̀rẹ́ mi àwọn náà sọ bẹ́ẹ̀ o èmi kọ́ o Àyàngalú ló sọ bẹ́ẹ̀ o Dangote Amori ọ̀rẹ́ mi who among you brought ya fafafa leg out Aisha Sulaiman I think it was in London because he said DP yeah he said London ó ní London wọ́n ní London wípé gbà tí ó sàn ṣe ọ̀wọ́n ẹ lọ wo interview ẹ̀ Amori ẹ lọ wo interview yẹn dáadáa wọ́n ní ìgbà tọ́wọ́n lọ wọ́n ní àwọn wá pé onítaxi tó wá gbé ọ̀wọ́n wọ́n ní onítaxi yẹn ti ń gbé ọ̀wọ́n Alhaji wá ní pé kọ́wọ́n sọ̀kalẹ̀ ọ̀sà ẹ lọ́wọ́n náà di èdè tó bá jẹ́ pé bẹ́ẹ̀ Àyànkúnlé ó yẹ kẹ́ wá fi kíní yẹn kọ́ wọn náà pé ẹ̀yin kọ́ lẹ máa pè wọ́n ẹ jẹ́ kí Alhaji fúnra ara yín kí wọ́n bá yín pé onítaxi ọ̀rọ̀ ò bá ṣe sọ lẹ́nìí mi ò sọ pé kọ́ tí Alhaji ṣe dà o ẹ má kó tì mí oyin èèyàn Alhaji náà ó yẹ kó jẹ́ kó máa lọ ṣùgbọ́n wọ́n tún rò pé ẹ lè sá lọ kó tọ̀wọ́ rò nìyẹn ẹ̀yin ro ẹ̀ tí àwọn ro kẹ́ má sá lọ ṣe rí pé ẹ̀yin méjèèjì ikú wa ń dẹ̀dẹ̀ ń dẹkú ni ẹ dákun ẹ fún wa ní star oní star ọ̀ràn ẹ wo ìmọ̀ tó ti máa rí gbogbo wọn àlùfọ́júdò àbùké ẹ̀yin náà wò kọ́ tó ń gbọ́ ó ti yé yín àyàn kó bá jẹ́ pé nísìnyìí ẹ̀yin sọ pé ọ̀sà yẹn lè wá náà di èní ọ̀sà yẹn lè wá náà di èní àwọn ò rò pé kẹ́ ẹ má sá lọ ẹ̀yin lè fẹ́ lọ treat ara yín now ẹni nígbà tí ẹ ṣe gain anything àwọn èèyàn wọn àwọn èèyàn kan sọ fún Alhaji pé kí Alhaji kan fún wọn ní ẹ̀tọ́ wọn ẹni ẹ ṣe 46 play with 300 àwọn èèyàn wá ń sọ fún Alhaji pé k'Alhaji fún wọn ní ẹ̀tọ́ wọn ẹni passport mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti wà lọ́wọ́ wọn àwọn èèyàn wá ń sọ fún Alhaji pé ẹ dá passport yẹn padà ṣe rí ọ̀rọ̀ tẹ́bi ń bá lọ ṣe ń gẹ̀tẹ̀ how can an adult be controlled like that? I don't be. Yes, they can control Dangote Ibrahim because ìgbà tí wọ́n fẹ́ lọ síbẹ̀ wọ́n fill form wọ́n dá olórin yẹn under ni gbogbo wọn wà they can control them because obandi ni wọ́n company ni Alhaji máa gbélé èyí lè kú o ó lè kú gidi ó ti yé yín ṣé rí ó lè control adults
ṣé ẹni ẹjẹ́ sọ fún yín tí mo bá ní company tí bá gbé company mi lẹ̀ fún yín mo máa control yín in as much tẹ̀sí wà lọ́ndà umbrella ẹni yẹn ó ní right láti control wọn àwọn ni wọn wà níbẹ̀ kọ́kàn tó wọn ní tẹ̀lé báǹdì yẹn ṣe ẹ má gbàgbé pé onílù wà ṣẹ̀kẹ̀rẹ̀ omele gbogbo ẹ ní gbogbo ẹ ti yé yín oko gbogbo kìíní yẹn under complain masha ọlásùnkànmí masha orúkọ yẹn ní gbogbo ẹ wà tí ẹnìkan bá sá lọ nígbà míì ó máa fẹ́ tẹniyẹn wàláì ìkọ́ tèmi fi mọ̀ ǹgbà tọ́rẹ́ mi fẹ́ kọ́ àwọn èèyàn lọ sí tó kọ́ àwọn èèyàn lọ sí Israel àwọn méjì sá lọ mọ́ lọ́wọ́ ó san ṣé 2 point control to the extent of receiving me medication ó ṣẹ́rí kò yẹ kó òun náà níbi ibẹ̀ yẹn ó yẹ kí Àyànkúnlé wá sọ fún Alhaji pé Alhaji ẹ jẹ́ kí ẹ̀yin ẹ bá mi pè àwọn èèyàn kò ń ṣe pé ìkọ́ táwọn ń rò ní pé bí Àyànkúnlé ṣe pé taxi tó wá gbé wọn lọ yẹn ọmọ rẹ̀ pọ̀ fẹ́ sá lọ ni kó jẹ́ pé Àyànkúnlé fẹ́ ṣe Alhaji ẹ bá mi pè àwọn tó máa wá treat mi Àyànkúnlé sọ nínú interview yẹn pé àwọn lọ́wọ́ pọ̀ ní taxi kò ń ṣe Alhaji ló yẹ kó ní kó bóun pè don't say what you don't know control the no everybody you have in this way you have opinion taxi àbí Uber yìí tó bá ṣàti jẹ ẹ lọ wo kíní yẹn ṣé nígbà tí wọn tẹ bá fẹ́ kóyàn lọ kíní àfúnsọ rẹ mi Israel ṣebí Israel tán mi jẹ JPL ló kọ àwọn èèyàn lọ èèyàn méjì ló sá lọ èrè ló san náà ṣé 2 million 2.2 million ló san ó sì ń jẹ́ lẹ́nu dè tó bá mi sọ báyìí ló máa ń bí ni àwọn méjì yẹn sá lọ láti ìgbà yẹn láti bí 4 years yẹn kò lè kọ àwọn èèyàn wọlé mọ́ kò lè ọ́ní kó produce àwọn méjèèjì tó sá lọ yẹn Ayaba good evening ọ́ní kó produce àwọn méjì tó sá lọ yẹn ṣe rí wọn ó ní rules and regulation tẹ́ bá fẹ́ lọ síbẹ̀ yẹn irú nǹkan bẹ́ẹ̀ tẹ́ fẹ́ lọ in group ó yẹ àwọn iye tẹ́ bá kó lọ lé ẹ̀kẹ́ padà ṣùgbọ́n tẹ́ bá bọ́lẹ̀ lójú ọ̀nà àwọn míì máa ń bọ́lẹ̀ wọ́n máa sá lọ ẹ wo ti kí n sọ ní àdè wá dúró àwọn tó bọ́lẹ̀ tó ń sá lọ bẹ́ẹ̀ ni àwọn náà sọ fúnra wọn o kò ń ṣe mi ò gbọ́ o àwọn náà sọ nínú interview wọ́n ní àwọn lọ wọ́n pé ṣé taxi náà pọ̀ wọ́n pé Uber wọ́n náà pé taxi àwọn taxi yẹn ti ń gbé ọ̀wọ́n lọ Alhaji wá pàdé ọ̀wọ́n ọ̀nà níbo lọ wọ́n lọ ọ̀nà sọ pé wọ́n lọ sí hospital ọ̀nà sọ pé yà kó wọn go back normal tí ọ̀rọ̀ bá dánmọ́rán wọn kò yẹ k'Alhaji nìkan padà sẹ́yìn torí wọ́n mọ̀ pé health yìí ó wà important Àyànkúnlé yẹn sọ pé nǹkan tó dùn àwọn jù nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni comedy ni o nǹkan tó dùn àwọn jù nínú gbogbo tó ṣe nìyẹn pé wọ́n dá oní Uber yẹn oní taxi yẹn padà ṣé Uber náà pé that is why I like Adewale Ayuba he travel by himself with no band boys èèyàn kan náà sọ kíní yẹn ṣó sí yé yín wọ́n ní pé wọ́n dá padà ẹ wo agbèrègbèyọ kalẹ́jàre bàbá mi wọ́n dá ṣé rí tó bá jẹ́ pé Àyànkúnlé kò ní 1 or 2 ẹ má gbàgbé pé ṣe bá Àyànkúnlé ti wà ń bẹ̀ ìgbà tí gbogbo ò ṣe mọ́ ni wọ́n deport Àyànkúnlé sọ pé ọ̀sọ̀ kan deport wọn wọ́n ní báwọn ṣe dé Nàìjíríà kò yí àwọn òun nǹkan kan bọ̀ kan tó ṣe pariwo síta nìyẹn pé káwọn èèyàn bá wọn bẹ kí wọ́n pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní gbogbo báwọn ṣe ẹmọ̀ lẹ́yìn ìgbà yẹn wọ́n padà lọ wọ́n dúró sọ́hùn wọ́n wá náà wọ́n lo àìmọye ọdún bẹ̀. Why would Alhaji say they should go back? I don't believe it once again. Yes. The best ó dà pé èmi ò mọ̀ but èmi rò pé bí akọta Alhaji ṣe máa ní kó padà ní pé bóyá àwọn ò fẹ́ jẹ́ pé Àyànkúnlé sá lọ. Ṣé ẹ mọ̀ pé Àyànkúnlé ní treatment yẹn táwọn ò gbà ọ̀sà ẹ̀ lọ́wọ́ nọ́ọ̀sì di èní. Ṣé rántí? Ṣé tí yé yín? Fún anista agbẹ́dẹ̀gbẹ́ ayẹ fún ṣé rántí ìpè Àyànkúnlé sọ pé treatment táwọn ò gbà lọ́dún yẹn lọ́hùn lọ́wọ́n nọ́ọ̀sì dè ní lọ́wọ́n sì wà lẹ́nu ẹ̀ báyìí
ṣẹbẹrin ẹ rántí ọ̀rọ̀ ẹ rántí ẹ wá wo ẹ jẹ́ ká wá fi ti ks kìíní Àyànkúnlé wá sọ pé àwọn dé ẹni onítàbí yẹn béèrè ọ̀rẹ́ mi irú ojú yìí bá wà ẹ má bọ̀lẹ̀ ẹ má tẹ̀lé mi lọ bẹ́ẹ̀ ẹni tàbí yẹn béèrè wọn pé kí lẹ mú bọ̀ wọn náà wọn ò mú kankan bọ̀ ẹni yẹn béèrè pé báwo lẹ ṣe wá padà náà wọn ò kọ tiẹ̀ mọ̀ àwọn kọ̀ mọ̀ pọ̀ ẹ má gbàgbé pé laughter like how many years náà pé ẹ̀yin èèyàn tẹ́ bá rántí ṣé ts kan náà pé ṣé ts àmì wọ́n sọ pé wọ́n ti lọ wọ́n wá ní kò ń ṣojú lásán as in báwọn ṣe padà yìí nǹkan tó Àyànkúnlé sọ fún wa ni pé K1 ló fa àwọn padà tí ẹ bá rí nǹkan tó ṣe ọ̀wọ́n ẹ bá wọn mú K1 tínú bá run ọ̀wọ́n ẹ bá wọn ẹ má gbàgbé pé Àyànkúnlé ti padà wà lọ́hùn yẹn tán ti jápa sọ́hùn. So when he left the band, why he did not get the treatment he said after he left, he later said, yeah, thank you. Because wọ́n padà stay ẹ má gbàgbé wọ́n padà stay sí UK yẹn o fún àìmọye ọdún o wọ́n náà wọ́n kọ́ déédéé rí pé àwọn bá ara àwọn padà lé ó ní interview yẹn ń béèrè lọ́wọ́ wọn pé kí lẹ mú bọ̀ wọ́n ní kò sí nǹkankan bọ́wọ́n ṣe lọ lọ wọ́n ṣe bọ̀ nígbà tí wọ́n dúró tó sọ pé Alhaji ò jẹ́ kó wọ́n treat treatment wọ́n ṣe thank you ọ̀rẹ́ mi Dangote Ibrahim wọ́n ní pé ẹ wo question tó béèrè yẹn má sọ ẹ̀dọ̀ ọlọ́gbọ́n ẹ wo question tó gbé yẹn lẹ́yìn ìgbà tí wọ́n ti fi Alhaji lẹ̀ kí ló dé sí ẹyẹyàn ẹ wo gbogbo wa pátápátá a lè sùn ká kọrí síbì kan náà a lè torí pé Alhaji gbogbo èèyàn mọ̀ pé Alhaji burú ṣó ti yé yín Alhaji burú gbogbo èèyàn mọ̀ wọ́n ní mo wà fóníwà lójó ẹjọ́ èmi náà gbogbo èèyàn ó ti yé yín a lè torí pé Alhaji burú ká má wàá sọ ìdí ẹ wo nǹkan tó ń bè yẹn pé lẹ́yìn tó ti fi báǹdì yẹn lẹ̀ wọ́n ti wà ní ìlú òyìnbó yìí látà ẹ̀mọye wọn ò ṣe tírìtì ọ̀sà yẹn gbogbo alamọ̀ pé ọ̀sà ò kì í lọ ṣùgbọ́n ó ní oògùn mo lè fogun ẹ̀wọ̀n yín bíbà torí mo ní ọ̀rẹ́ kan tí mo bá gbà thank you jare alfa kò gbèrègbè ọ̀rẹ́ mi láftà tí wọ́n ti kú òun ò ṣe treat case yẹn náà ẹ wá padà wálé ẹni ẹ̀ mú nǹkankan wálé ẹlẹ́ẹ̀kọ́ dédé bára yín lé ni ìkan tó wá ń pariwo fún ọmọ Nàìjíríà nísìnyí pé táwọn bá wá kú nídàáyì tí nǹkan ṣe ọ̀wọ́n kọ́ lọ mú K1 ẹjọ́ kí ló kan K1 níbẹ̀ ẹ ti lọ ẹ ti kú ní kíní ẹ everything about you Naija is diabolic he's serving and God paid what do you want is the money mi ò mọ̀ o wọ́n wá padà dé wọ́n ní pé àwọn kọ́ dédé bá ara àwọn nílé nǹkan tó ń sọ ni pé wọ́n fi nǹkan fa àwọn wálé ni so ó dàbí pé èmi kọ́ mo sọ o ẹ̀yin èèyàn ó dàbí pé K1 ló fi kíní yẹn bí àwọn ṣe rò nìyẹn o because ẹ bá rò nǹkan tó ń sọ ni pé látàná ni ìgbà ìmọye ìgbà wọ́n ti wà nílùú òyìnbó wọ́n kọ́ dédé bá ara wọn nílé wọ́n ní wọn ò mú pẹ́ẹ́nì padà wá sílé ó ní ìtàbí àgbékẹ́lẹ́ TV tó àgbékẹ́lẹ́ ṣàgbékẹ́lẹ́ TV ni ó ìtàbí wọn ó ní kílẹ̀ wá mú bọ̀ ó náà wọ́n mú kankan bọ̀ sẹ́ ọlọ́wọ̀n mú kankan bọ̀ so wọn kan tó ń fi yé wa ni pé wọ́n fi nǹkan fà wọ́n wálé ni náà ṣe pariwo síta pé tínú bá run àwọn torí bá fọ́ àwọn tẹ́lẹ̀ bá run àwọn kan lọ bọ́ wọn mú K1 ẹ̀yin ọ̀rẹ́ mi he was deposited back to Nigeria from UK and he was working UK how come he did not bring anything home wọ́n ní ọ ṣe rántí pé bọ̀bọ́ yẹn sọ nǹkan kan nínú interview yẹn ìgbà tó dénú ilé wọn ó ní ẹ sọ pé kò sí nǹkan kan ó ní 4-bedroom flat left kọ́ síbí báyìí náà inside most Nigeria fail in life they always lie on voodoo ogun abeg Ọlọ́run ṣe rántí pé bọ̀bọ́ yẹn béèrè lọ́wọ́ wọn bẹ̀yẹ pé ẹ sọ pé ẹ mú nǹkan kan 4-bedroom flat ni mo wà yìí náà kéèyàn tó dé kọ́ 4-bedroom flat ẹ̀yin èèyàn tẹ́ bá wo interview yẹn dáadáa bọ̀bọ́ yẹn béèrè pé ẹ sọ pé ẹ mú nǹkan kan bọ̀ bí pé bí ṣe rò pé kí n dénú lẹ́yìn kí n bá yín nínú yàrá kan ni 4-bedroom flat lẹ wà yìí náà yín dẹ̀lẹ́kọ́ wọ́n ní ẹ̀yìn ẹ rántí interview yẹn bọ̀bọ́ yẹn ni mo rò pé kí n dé bíbà ìbá yín kí n bá yín nínú yàrá kan ni mo bá yín nínú 4-bedroom flat èmi má láìka bá lọ gbọ́rọ̀ ká digest ẹ̀ ó ní èsì wọn láwọ̀ bọ́ yẹn lóhùn bẹ́ẹ̀ ó ní mo ti kọ́
ṣé 4 bedroom flat wá jẹ́ owó ni bọ̀bọ́ ẹ̀ wá ní níbi tí Nàìjíríà wà ń sìn ilé ilẹ̀ kọ́ 4 bedroom flat owó mà ní nǹkan tí bọ̀bọ́ ẹ̀ expect onítàbí tó ṣe tàbí ni pé kó bá Àyànkúnlé nínú yàrá kan ṣe rántí ó ní mo rò pé tí má dé bíbà yàrá kan máa bá yín 4 bedroom flat mo máa ọ̀bá yìí lè fẹ́ sọ pé ìlẹ̀ ni ẹ ó níyẹn nítorí impression tó fún bọ̀bọ́ yẹn ni pé wọ́n deport òun orí ìkọ̀kan ogun ní K1 ń lò fóun wọ́n ti lò nǹkan tí impression tí bọ̀bọ́ yẹn bá dé nínú ilé yẹn nìyẹn bọ̀ gbà tó débẹ̀ ó nínú 4 bedroom flat tí mo ti bá yín náà ṣé èèyàn yẹn bá mi ẹ ń gbé ọ̀rọ̀ yẹn lọ ẹ bá wa ṣí ẹ ṣó wà ní ẹ bá wa ṣí ẹ ṣe ẹ get ọ̀rọ̀ yẹn. So see, anytime most Nigeria fail in life, they always lie on voodoo, ogun ni. Ó ti kó London èèyàn fún gbà ìmọye ìgbà. Ó ti lọ títí ẹ. Ó wá dé padà. Ó ní wọ́n fi ogun fẹ́ wálé ni. Now, ẹni tó ṣe interview wá nu ilé ẹ̀. He's not the only one that japa from K1. He didn't plan for it. Ó padà Ọlọ́run. Ẹ bá wa share to thank you jare. Nobody cause his failure. He should fail from yeah, because gbogbo àwọn tó ń treat case látàárọ̀ dàbí pé wọ́n lọ wo interview yẹn. Ẹ lọ gbọ́ nǹkan tí bàbá yẹn sọ dáadáa. Tẹ́ bá gbọ́, ẹ ní kó face front lóòótọ́. Wàhálà ẹ ní kó face front. Ó ti lọ fa ìmọ̀ ìwá ní òde. Ẹ ò mú kankan bọ̀ kò sí kankan. Tó bá tí inú bá run ẹ o kan mo ń pariwo fún gbogbo ọmọ Nàìjíríà o kan bẹ́ẹ̀ mú K1 o Wàsíù ní o tó kiri no bọ̀bọ̀ tó ṣe tàbí yẹn rò pé ìyàrá kan lòun ti máa bá ẹ ṣó sì yé yín so Ọlọ́run ẹ lọ wo kíní yẹn dáadáa mi ò sọ fún yín pé K1 ò ní lọ́wọ́ o wọ́n dì sẹ́rù o ẹ má ṣì mí gbọ́ pé bóyá mò ń support K1 no torí pé àwọn ọ̀gá yẹn náà wọ́n máa ní lọ́wọ́ wọ́n máa dì sẹ́rù ó lè ti ní one or two tí náà tí K1 ti ṣe fún Àyànkúnlé tó fẹ́ wá rò pé ẹni tó lè ṣerú nǹkan báyìí àbóhùn ẹ rántí pé wọ́n sọ pé àwọn ọ ní pé kọ́wọn wá búra gbogbo àwọn yòókù búra àwọn ò búra ẹ rántí so gbogbo nǹkan yẹn Àyànkúnlé lè kà kún pé ọ̀nà fẹ́ ṣàdúrà àwọn èèyàn kú àwọn méjì kú ní àárín ọdún kan wọ́n fẹ́ ṣe àdúrà wọ́n ke babaláwo wá Àyànkúnlé lè rò pé tá bá ní ká wò àbí babaláwo yìí àbí Bùràsímì Òbúnjọ́ yẹn àwọn náà fà á ni ẹ má gbàgbé pé tọmọṣẹ́ bá wà lọ́dọ̀ ọ̀gá ọmọṣẹ́ yẹn tó bá kú lọ́dọ̀ ọ̀gá yín tó bá kú lọ́dọ̀ ẹ̀ kò lè sọ̀rọ̀ ẹ ní rere kò sí nǹkan wọn tó máa gbà gbọ́ àwọn tó ní gbàgbọ́ ò ní gbàgbọ́ ẹ gbà bó ṣe ṣẹlẹ̀ ẹ kó lè àkóónú ẹ̀kọ́ kọlà ẹ má jẹ́ káwọn èèyàn sọ pé ọ̀gá ní lọ́wọ́ ọmọọṣẹ́ dìsẹ́rù ni nǹkan tó wà nílẹ̀ yìí ó kù dájọ́ lọ́wọ́ Ọlọ́run kò wá síbi tó lè rojọ́ ọ̀gá ẹ̀ dé ó máa sì níbi kan lọ́jọ́ kan tá sì ṣe dáadáa kò wá síbi tí ọmọọṣẹ́ lè kí ọ̀gá lè wá roṣọ́ ọmọọṣẹ́ èdè ó máa sì níbi kankan tó ti jọ dúnra wọn ní lọ́jọ́ kan àwọn èèyàn kan kí n rọjọ́ ìdùnnú yẹn ni ṣé mọ̀ pé tá bá ní ká wò Àyànkúnlé ló ń sọ fún wa Alhaji kan fi orin ṣe pé abanijẹ́ ò ní ìgbà yìí ẹ bàbá mi jẹ́ ẹjọ́ sí yẹ́yí àwọn kan forin gbé wọlé ni ó máa ń rí bẹ́ẹ̀ lára àwọn ọmọọṣẹ́ oríṣiríṣi ẹni tó bá sọ ẹ wo àárírú eléyìí rí èèyàn tẹ́ ń wò mí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni ẹjọ́ kí là ti rí kí náà tí tìrìtì lórí kéèsì kí ni kéèsì ò náà tí tìrìtì lórí bíbà ọmọọṣẹ́ ti dọ̀gá ọ̀gá ti dọmọṣẹ́ ṣùgbọ́n tí Nàìjíríà people tó wá ti fẹ́ voodoo ni ogun ni ó wáyé láti Nàìjíríà láfíà tó ti kó nínú báńdì yẹn like how many years ọ̀rọ̀ fèsì gbogbo ọ̀rẹ́ tí màá gbọ́ ọ̀rọ̀ fèsì wọlé ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ọ̀rọ̀ tó gbọ́ ọ̀rọ̀ fèsì ni ọ̀rẹ́ mi Adélé Ahmed wàláì ọ̀rọ̀ tó gbọ́ ọ̀rọ̀ fèsì ni ọ̀rọ̀ yìí gbọ́ ọ̀rọ̀ fèsì torí ẹni tó gbọ́rọ̀ yìí wá ọ̀rọ̀ fèsì ló fi gbé wá ẹni tó dẹ̀ ń gbọ́rọ̀ yìí fún ọ̀rọ̀ fèsì ló ní agbọ́dọ̀ yíyà ẹ̀yin èèyàn ẹ̀ notice pé ọ̀rọ̀ fèsì lọ̀rọ̀ yìí ọ̀rọ̀ fèsì agbọ́dọ̀ fi ti treat ẹ̀
so ẹ má gbàgbé pé kò sí bí Àyànkúnlé ṣe lè jẹ́ kò lè sọ̀rọ̀ K1 ní rere K1 náà ní gbogbo ibi tó bá wà kàn máa sọ pé ó kò kọ lọ́rùn ni bó ṣe rí nìyẹn ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ má gbàgbé so kakọ̀ máa ṣe kí ni gbogbo ibi tẹ́jà bá fa lọ kọ́ lọ́wọ́ máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa ni so gbogbo point táwọn èèyàn rí jà tó wá di lọ́la màá tún wá mọ̀ ẹrù pé point mẹ́ta mo mú jáde lẹ́nu tẹ́ bá wo kíní number 1 point alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ mú jáde it happened to Salawa àwọn ọmọ 8 japa over 20 years now she is unable to get her bẹ́ẹ̀ ni mo ní ó ṣẹlẹ̀ fún ọ̀rẹ́ mi kò forúkọ òun náà máa ń ṣe àwọn visa kíní yẹn ni ó understand trick kíní tí mo ṣe yìí ẹ wo kí n sọ ní àdé èèyàn ẹ má dúró wọn tó ń japa lẹ́yìn wọn ni wọ́n máa ń japa ni ó dẹ̀ máa ń àfẹ́tẹ̀ wọn tó ń kó wọn lọ ni fún ẹ̀yìn ìgbà tẹ̀yìn sọ pé fún ní passport yẹ ẹ̀sán máa fún wọn ó máa ń àfẹ́tì wọn ni ìyá òṣòro màǹgà ní balẹ̀ yìí òun ní jàre ọ̀rẹ́ mi ó máa ń àfẹ́tì wọn ẹ má gbà pé point mẹ́ta mo gbé jáde lórí bíbá point alákọ̀ọ́kọ́ Àyànkúnlé sọ pé nígbà tọ́wọ́n dé ìlú ọba àwọn pe taxi wípé àwọn ní ọ̀sà kó gbá gbé àwọn lọ sí ilé ìwòsàn nígbà tọ́wọ́n lọ ilé ìwòsàn Alhaji pàdé àwọn nínú mọ́tò ẹjọ́ níbo làlájì wà ṣàlájì ń rìn bọ̀ ni ṣàlájì jáde ni àbí níbo náà ti pàdé wọn wọ́n wá sọ pé kọ́wọ́n pọ̀ wọ́n sọ pé wọ́n níbo ni àwọn ń lọ wọ́n wá sọ fún wọn pé àwọn lọ sílé ìwòsàn nítorí ọ̀sà Alhaji ní káwọn rìvásì kó wọn padà ẹjọ́ ṣé nínú ibo náà ti pàdé wọn níbo làlájì wà ẹ bá wa gbọ́rọ̀ yẹn wọ èèyàn bí kí n tó jáde nínú ilé mi sìn ṣé Alhaji lọ gbatẹ́gùn níta ni báwo náà ṣe dá Àyànkúnlé padà Àyànkúnlé láti wá ṣàlàyé yẹn number 1 question nìyẹn láti lè mọ̀ pé tó bá jẹ́ pé Alhaji command ni wọ́n rí nínú kíní ni a gbọ́dọ̀ sọ yẹn ṣẹ́yànyàn gẹ̀tẹ̀ lẹ́lẹ́kejì ẹni tó ṣe interview ni pé òun expect kóun bá Àyànkúnlé ní 1 room òun bá ní 4 bedroom ṣe bẹ́ẹ̀ sọ pé kò sí kankan ó ṣàlàyé bẹ́ẹ̀ má ṣàlàyé ẹlẹ́ẹ̀kẹta Àyànkúnlé sọ pé gbà tóun padà àwọn òun kankan bò wọ́n fa àwọn wálé ni nǹkan mẹ́ta tí mo fẹ́ kẹ́yìn èèyàn kẹ́dì mú nìyẹn kẹ́ lọ ṣe ẹgbẹ̀yìn tẹ̀ ń tú ti kéèsì yìí ẹ kọ̀ rò pẹ́kọ̀ ẹ má tú ti kéèsì ẹ lọ gbọ́ interview yẹn kẹ́ wá tú ti kéèsì yẹn dáadáa kẹ́ wá yànnà lọ ẹ̀ ṣó ti yé yín ọ̀rẹ́ mi má bínú ṣé peace jp àti w dey get down please update wa ọ̀rẹ́ mi ò mọ ọ̀fù ọ̀dọ̀ wọn Alhaji ni mo wà láti jẹta ọ̀dọ̀ K1 àti Àyànkúnlé ni mo wà mi ò ti yé yín ìyá olóríire Ọlọ́run ọ̀dọ̀ wọn mo wà mi ò yẹn ọ̀dọ̀ wọn àwọn Àyànkúnlé ni mo wà ṣó ti yé yín so mẹ́ta yẹn ẹ gbọ́dọ̀ tí ẹ bá jẹ́ ẹni tó máa yànnà náà kan kẹ́ ẹ yànnà náà ẹ̀ dáadáa àtẹ̀yìntẹ̀ ti mọ̀ nípa míúsíkì yìí nínú ìlú gbogbo alámọ̀ bí abroad ṣe rí abroad ò ń ṣe ilé kẹta tó máa lọ jókòó sí báwo náà ṣe pàdé ẹ̀ ṣàlàyé lọ jókòó sí ilé kẹta dírẹ́fà yẹn ń bọ̀ wọ́n mú nílé kẹta ni ṣe rí pé ẹ gbọ́dọ̀ wò dáadáa ẹ̀hún ló ṣe Lámọ̀rí ṣe yàtọ̀ tí máa ṣe báyìí wò pé báyìí ló ṣe jẹ́ náà Naija ló wà lóní upgrade Naija ni ṣó ti yé yín sórí tí ẹ bá fẹ́ àwọn míì jáde àwọn tó ń defend wọn tó ń jáde àwọn Indomie nìyẹn àwọn Indomie náà defend wọn ṣó ti yé yín so ẹ̀yin èèyàn ẹ try láti get nǹkan tí mo sọ yẹn tí ẹ bá wá get tó bá di lọ́la máa wá yànnàná ẹ̀ fún gbogbo yín dáadáa máa wá sọ fún ó ti yé yín máa yànnàná ẹ̀ fún gbogbo yín dáadáa kó ṣe gbogbo kó ṣe vúdù ó ti lo bí ats nílùú òyìnbó ó wá padà dé ó wá ní Alhaji ló fẹ́ padà wọ́n ní tí ìwọ bá ṣe ra kì yóò yẹ tó bá yẹ pé ó lọ ṣé bí wọ́n ní kọ́kọ́ ló lọ èèyàn kan pè mí lára wọn tó lóun náà wà náà tó japa òun náà japa náà
why tó fi deport wọn yẹn wálé kí sọ ní àdé bàbá kan tó jápa táwọn tí mo play lẹ́nu òun náà jápa náà ó dẹ̀ náà ti kọ́lé mẹ́rin why tó jẹ́ pé ìwọ nìkan ló wá jápa ló wá padà ló wá ní kọ́ lọ bẹ́ẹ̀ wá wà sí Àyìndé padà wá á ní láti wà kẹ́fù àwọn ọ̀gá yìí náà èmi ò lè sọ o àwọn ọ̀gá mi àkókò gàgàrà ni wọ́n tí wọ́n kì í fẹ́ kí tọmọdé ga ẹ má gbàgbé pé àwọn ọ̀gá mi máa wà bẹ́ẹ̀ àkókò gàgàrà ni wọ́n ṣùgbọ́n nínú kéèsì Àyànkúnlé yìí àábà wọn ṣe kí ni àábà wọn yànnà náà ẹ̀ abẹ́yẹ̀ ọ̀rẹ́ mi kí ni mo sọ àáyànnà náà mi ò fẹ́ kí ẹni tó bá jẹ́ pé òun ló ṣe kí ni àáṣe kí ni àáyànnà náà ẹ̀ ṣó ti yé yín bọ̀ àtìníyànnà náà jù èmi fọ́ ẹ̀yin blọ́gà tẹ́ ń ṣe mo fún yín èmi ti páàkì wẹ̀lú kó lórí ẹ̀ omi ò bá yànnà náà ẹ̀ o ẹ̀yin tẹ́ ẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀tẹ́ kan ń ṣe ẹ̀kẹ̀rẹ̀ kan ń play show ẹ̀yẹ́nyẹ́nyẹ́nyẹ́nyẹ́ àníkẹ́ ẹ lọ fetí sí kòtún interview sọ ẹ kọ̀ rò pé ẹ kàn máa wá sórí social media ẹ kàn máa jókòó we are treating case múlẹ̀ ti kọ́ṣẹ́ gan múlẹ̀ ti kọ́ṣẹ́ ẹ kọ̀ wá careful ó sì yé yín so lórí ọ̀rọ̀ K1 nìyẹn àbí ẹ̀yin ọ̀rẹ́ mi ṣe and try àwọn èèyàn sọ pé táná wọ kálò ẹ̀jẹ̀ mi mẹ́ni wà kálò mi ní parọ́ ṣé píìsì JP ọ̀tí kò sí òtí ti dàrú píìsì wà intact wọn ti dà píìsì rò píìsì sì wà bó ṣe wà èyí ni àwa ni ká wá lọ ní píìsì ara wa àwa ni ká ṣe kí ni ká lọ ní píìsì orí bí àbáyànjà ẹ má gbàgbé Fúnmi Beauty World òun lọ Ebúdọlá Aláṣọòkè ẹ̀yin ọ̀rẹ́ mi kí lẹ ṣì ń dúró ṣe lórí Fúnmi Beauty World Ebúdọlá Aláṣọòkè má yẹn tún sọ kankan go listen to the man you just dey talk like a song there Olúbánjí Oṣé I listen to the man very well I listen you will not come here and come and comment today àníkẹ́ lọ síbi ọ̀dọ̀ wọn tí tẹ̀tí máa ṣe kínní mi ti blọ́ọ̀kì ò ní rí mi mọ́ àní tó bá ti mọ comment àníkẹ́ máa wò mí ni tó bá ti mọ comment ìṣù máa wò mí ẹ̀yin tí ẹ̀bù ẹ̀yin onímọ̀ kọ́ọ̀tì.